Ọbẹ Oge, Ọbẹ Oge lọ́jọ́ ajé. Ọ̀rẹ́ mi àtàtà ṣe dáadáa ni ògbólé ńkọ́ ṣe gbogbo nǹkan lọ. Ọ̀rẹ́ mi a máa kó oṣù tuntun December tó wọlé dé bá wa ní orílẹ̀ oṣù tó gbẹ̀yìn nínú ọdún táwa yìí. Àwa tá a rí bẹ̀rẹ̀ oṣù láàrin ìparẹ́ láyé àtàlàfíà látọjọ́ kí àkó ọdún tuntun lágbára ìlédùnmọ́ rẹ̀. Àmọ́ nǹkan kan ni mo fẹ́ sọ fún ọ̀rẹ́ mi o tí oṣù kejìlá ọdún yìí èyí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí oṣù operation oṣù figagbága èmi mo ní jù ìwọ ò ní. Oṣù táwọn tó wà ní ìlú ọba tàbí àwọn tó wà lẹ́kọ̀ọ́ lé àwọn tó ti fi lélẹ̀ yẹn ti pẹ́ tó máa fẹ́ lọ sílé láti lọ fi ra wọn pé èmi mo tó báyìí mo jù ọ lọ. Ọ̀rẹ́ mi mo fẹ́ gbọ́ ọ lámọ̀ràn ni o ṣe bó ti mọ̀ ẹlẹ́wà sàkàn má fi tìjú kárùn owó tó yẹ kó fi gbọ́ ńgbà tó bá padà dẹ́kun má lọ náà tán lé o. Àjọ tó ti ń dábọ̀ látòṣù kìíní ọdún má lọ náà tán láàrin ọ̀sẹ̀ kan tó máa lọ lé o. Ọ̀rẹ́ mi tó bá jẹ́ pé pọ̀ mọ́ kò lè bá wa jẹ tó bá dẹ̀ lé lọ lé lọ́ra wà níbi tó wà kó o jẹ ìrẹsì rẹ pẹ̀lú epo rẹ́súrẹ́sù kó jẹ́ níwọ̀nba tó bá dọ̀ṣù kìíní ọdún sí tí ń bọ̀ kò sẹ́ni máa yọ lówó ó bá di pé gbà báwọn máa wá bó ṣe máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ láti owó mọ́tò padà lọ sí ibiṣẹ́ rẹ. Ọ̀rẹ́ mi ìmọ̀ràn mi ò jù báyìí lọ fún ọ ṣe bó ti mọ̀ má jẹun tó máa kà ọ́ láyà má fi gọ̀ǹgọ̀ fa tọ́wọ́ rẹ lọ tó. Ọ̀rẹ́ mi ṣe bó ti mọ̀ jù báyìí lọ. Ọ̀rẹ́ mi ọṣà tó ń pè sókè báyìí lọ bí òkè á ti máa ríra lọ́jọ́ mi ọjọ́ rẹ. Ọbẹ Oge, Ọbẹ Oge lọ́jọ́ ajé.